bá a ṣe kí ọba ló sì. ẹ̀já sàpẹ́lẹ́ fún Aláàfin. kábíyèsí fún àbáyé olórí ọba Yorùbá sàgbàgbà àti ìjàmbá ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ tó ń bá. Oyè wẹ̀sọ̀ káàbọ̀. Ọmọ àbúrò àbáyé. Àwọn bàbá wa Pòfẹ́sọ̀ Oyèwẹ̀sọ̀, àwọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún wa tí wọ́n gbé ọ̀rọ̀ ipò Aláàfin ìfẹ̀kún ọba tí wọ́n gbé kalẹ̀. Àwọn náà ni wọ́n wà níbí náà. Àwọn bàbá wa onímẹ̀kọ́ òbímẹ̀kọ́ wọ́n jọ kọ́ wọ́rin wa ní pẹ̀lú àwọn bàbá aṣíwájú. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ káàbọ̀ látó. Àwọn bàbá wa Pòfẹ́sọ̀ Akin Àlàó ni wọ́n. Àlàó. Pòfẹ́sọ̀ máa fi èdè rẹ̀. Àwọn bàbá wa wọ́n ti tò àga yẹn bí ó ti yẹ kó rí. Àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà bàbá Pòfẹ́sọ̀ Aṣíwájú Anthony Aṣíwájú. Anthony. Emeritus Professor. Ètò wa lé kéka rẹ̀ torí pé ikú yìí fún Aláàfin àti fún ilé Ọ̀yọ́ tó fẹ́ ga jù nínú ètò tòní orí ọ̀fẹ́ tá a ní láti ní ìlú mọ̀ká ọmọ gbogbo wa Pòfẹ́sọ̀ Bọ́láńlé Awẹ́. First female professor mission in Africa. So orí ọ̀fẹ́ ńlá ọ̀la ní wípé gbogbo àwọn lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ kàbìtì lórí ọ̀rọ̀ ìtàn Yorùbá ni wọ́n múra wọn jọ tí wọ́n ti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní kìlọ̀. Àwa ní àwọn àgbààgbà òkìtàn fún ọgbọ́dọ̀ wá sílé Ọ̀yọ́ láì jẹ́ wípé wọ́n wá ṣe kábíyèsí wọn láàfin. Ẹ bá ń ṣe kábíyèsí. Kábíyèsí o. Etí ọba fún kalẹ̀. Wọ́n wá kí ní kábíyèsí. Wọ́n ní mẹ́kọ̀ọ́. Wọ́n ló mọ̀ òní bàjẹ́ o. Ẹ̀sọ́ fún gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì Pòfẹ́sọ̀ Àlàó. Wọ́n ló mọ̀ òní bàjẹ́ o. Àṣẹ o. Welcome to Ayipo. Anthony. Àwọn ẹ máa fi eléré òǹgèlè jẹ́lógún onígèlè ṣẹ̀gbọ́dọ̀. Mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀ rí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin lọ́ba náà tẹ̀wá nídòkè ẹ̀ẹ́dẹ̀bí ọmọ wa lọ́wọ́ yín kẹ̀ṣẹ̀ gan ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe dé iná ọba wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó tó bí abí aago méjìlá bí aago kan ó ṣẹ̀ṣẹ̀ sọ ìyá mo ní láti wà bẹ́ẹ̀ olùpẹ̀ náà ìjọba bá ti rí dúró nígbà yẹn náà ní ìjókòó bàbá Bọ́láńlé Awẹ́ olùpẹ̀ náà akọ̀rin nígbà bàbá yóò dalẹ̀ o ẹgbẹ́ bí olúdúró ti gbó bí olúdúró ti gbó ẹgbẹ́ bí àgbà sọ fún oúnjẹ o ẹgbẹ́ fún wa ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa náà. Anthony Aṣíwájú. Bàbá wa yóò síwájú ṣègùn
dúpẹ́ lọ́wọ́ yín. Professor Alao. Àti ríra rílẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ìṣòro ìbàjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ wá ṣe fún wọn níbi ní wá àsìkò níbi àti ní látòjọ jókòó látòjọ gbogbo ẹ̀ náà tó fi tán mọ́ ṣe ìdúpẹ́ àjọṣe wọn ní ìbàjẹ́. Ẹ ṣe bá bàbá Adéyẹmí náà wọ́n ti wàjà lọ́jọ́ ìdí ní ti fi bọ́ sórí àlefa bí láṣẹ àjọṣe wa yóò tẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Ọ̀dùnkọ́ ìgbà tó ṣe jọ ní kábíyèsí onímẹ̀kọ́ ẹ̀sán ọ̀dùnkọ́ ẹ̀kú ìṣèjẹ náà tó bá ti rí báyìí náà lórí ìdòwò gbogbo ẹ̀ ti ṣe é ṣe lébi ò bá tiẹ̀ ti síbẹ̀ lẹ́yìn tí wàá bẹ̀ pẹ̀lú ọ̀wọ̀ náà pẹ̀lú ọ̀wọ̀ náà. Ọlọ́run ọba àlọ́ àti àbọ̀ ẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀kọ̀ rẹ̀ ọ̀pẹ̀ rẹ̀ ṣe. Olùdánilẹ́kọ̀ọ́ àgbà Oyèwẹ̀sọ̀. Oyèwẹ̀sọ̀. Bẹ́ẹ̀ ẹ ti dùn lọ́nà ọ̀nà rẹ̀ ọ̀kọ̀ rẹ̀ wájú wà wájú lẹ́kọ̀ọ́ wà kù. Etí ọba kú kalẹ̀. Bóyá bàbá Oyèwẹ̀sọ̀ ní fẹ́ lórúkọ ara o. Ẹnu àgbà lóbi tí gbó èmi níbi táwọn tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ibi tí gra power àti gra má wà ní kéde sọ̀rọ̀ ní o tó bẹ́ẹ̀. Bàbá Professor Anthony Aṣíwájú àti bàbá Professor Fọláni Awẹ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ àgbà. Àṣẹ ẹ̀sìn ẹlẹ́kùn àgbà alágbó ọ̀dàlẹ̀. Iṣẹ́ gidigidi ni wọ́n ṣe wọ́n ṣe lẹ́tọ̀ àti tí ìkàrí ẹ̀ wọ́n lọ lè ní ìkàrí ilé ìta sí ní láti máa ṣe ní kásẹ̀tì máa ṣe ìpàdé mi ó jẹ́ pé àwọn òkúta tí wọ́n ti sọ àtúnṣe nígbà ọ̀gá ti máa ṣe nǹkan tí mò ń pè lè tí mo dùn ṣe bára wọn àti màá sáré bá mi tó kàn mí jẹ́. Odúpẹ́ ọ̀rẹ́. Bàbá ní àwọn ti fi gbogbo ọ̀rọ̀ sẹ́nu ọ̀nà sí lórí gbogbo wa. Ó tún jẹ́ ayọ̀ mi láti fi vice chancellor wa láti Àtìbà Yunifásitì. Àwọn ni wọ́n bá wa ṣe kò kárí ètò ti public lecture tuntun ní Professor Sunday Kiniyi. Àpínni làwọn. Àwọn kọ̀ọ̀kan tí wọ́n tún ṣe kò kárí ètò yìí Dr. Shakirat Abure. Kábíyèsí o onígorí ọmọ Ọ̀yọ́ mọ̀ pé ọmọ ìsọ̀rọ̀ ló kún ọdún lágòrè ọmọ ọgbà tí wọ́n sọ̀rọ̀ kí lẹ́mọ̀ kò sí bí láwọn ọmọ orí ní tó bá wọ́n wá àmì ní tí ní nígbà ìlú wọn bí ọmọ Dr. Mrs. Ahmed láti Emmanuel Alayede University of Education. So bákan náà Dr. Garuba.
Emmanuel Aláyẹ̀dé làwọn náà ti wá. Àwọn màmá wa fún ẹlẹ́wọ̀n ẹ̀pẹ́ bí wọ́n ń wá ní gbogbo ìgbà. Àwọn ní sẹ́kẹ̀tì LOC àmọ́ ìgbìmọ̀ ìsọjú àwọ̀ wọ́n ń wá ṣùgbọ́n tó wọ́n ẹlẹ́wọ̀n ẹ̀pẹ́ bí. So àwọn ní akọ̀wé gbogbogbò fún local organizing committee. Ẹni tó gbà wá lálejò táwọn náà sì jẹ́ ọmọọba ní Federal School of Survey, Sister Lọlá, Dr. Lọlá, àwọn ní gbogbo tá a lò pátápátá ní Federal School of Survey àti gbogbo títà àti gba àwọn àlejò gbogbo àwọn màmá àtàwọn bàbá yìí ọ̀fẹ́ ni wọ́n fún wa. Onílọ́lá. Àwọn bàbá wa tí wọ́n ń ṣe ìṣàkóso ètò àǹdígí àpẹẹrẹ Prince Dapò Ọlákùlẹ́yìn, àwọn oníbodè àwọn ni wọ́n bá wa mójútó ètò ìdígbìgbì. Àtìbà yunifásitì wọ́n láwọn ní presentation táwọn fẹ́ fún kábíyèsí. Àtìbà yunifásitì wọ́n ṣe méjì àti àyà mẹ́fà fún LOC. Kódà wọ́n fún wa ní 5 million ní orúkọ yunifásitì. Àti ẹ̀ka nínú ilé ìwà sọ́pẹ̀ ní ẹ̀ka ẹ̀kọ́ èdè àṣà àti ìṣe Yorùbá fásitì àti wọ́n wá ní pé àfilẹ̀ kábíyèsí dàrẹ́tọ̀ wọn rè Chief Bíbọ̀ Gbèrò àwọn máa ń bá àṣà púpọ̀. Tó bí aró ọba ìwọ̀n ẹ̀mí kan, òṣìṣọ́ba lédè méjì ọba Agbèrò gáwọ̀. Ẹ̀bá gbèrò máa fi èdè mẹ́sọ̀rọ̀ ẹ̀kújọ́ méjì jọ mẹ́ta. Ìgbìta abẹ́tòdé lónìí nù kábíyèsí pẹ̀lú oyọ̀dá Ọlọ́run lọ́ba ní lọ́la ètò tẹ̀síwájú. A tún fi àwọn igi káàkiri àwọn tó tún yẹ kábíyèsí, àwọn ọ̀dọ́ mẹ́sì àtàwọn olóyè lóyè, àwọn náà ni wọ́n bọ̀ wá sí tó ìjọba. Tó bá bá pè ní tán, tó bá di ọwọ́ ọ̀sán, òun ni a ṣe ìdíje pẹ̀lú àwọn ọmọ wa ní secondary school lórí orúkọ kábíyèsí tó fún tọ́lá nìyẹn. Tó bá dọjọ́ ọwọ́ ẹ̀sẹ̀ yóò wu àwọn ọ̀dọ́ ọjọ́bọ̀ yóò wu àwọn ọ̀dọ́ láti rí kábíyèsí ní ọ̀dọ́ stadium níbi tí kábíyèsí ti bá wa gbá bọ́ọ̀lù sí láti jẹ́ kí a ṣe àṣìkágbá eré ti bọ́ọ̀lù tí a ti bẹ̀rẹ̀ láti lọ́sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. So àwọn ètò tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ Friday wo ni a ṣe ètò ti eré orí ìtàgé Àrẹ̀mọ Adéròmú ibi tí gbogbo ayé ò ti mọ ipò tí Àrẹ̀mọ Adéròmú wà nínú ìtàn lọ́balọ́ba àtàwọn ọmọọba ní ìlú Ọ̀yọ́. Kábíyèsí lẹ́fọ́lú tó ti lẹ́kṣọ̀ tàbí tí a ní ìwé Yorùbá kò ní àwọn
ìbáṣepọ̀ kan wà láàárín àwọn akéètù lèmi ṣùgbọ́n níbi ìwúlé mi torí nígbà tí ogun ń jà tí Aláàfin Adédìjì tí wọ́n ní ogun Ẹ̀gbá ò gbọ́dọ̀ ba ìlú Ẹ̀kọ́ jẹ́ wọ́n kó àwọn ogun ìdè láti wá sọ̀rọ̀ fún wa ní ìlú Ẹ̀kọ́ kì í ṣe torí ilé kejì náà ó ti wà ní ilẹ̀ lómìnira ẹ̀ta àjọṣepọ̀ wà tí bàbá wa Adéyẹmí tí wọ́n sì kì í sáàbà àjọṣepọ̀ yẹn àjọṣepọ̀ yẹn a ò fẹ́ kó bàjẹ́ ẹ má bínú sá a ò fẹ́ kí àjọṣepọ̀ yẹn kó bàjẹ́ ìgbé àjọṣepọ̀ yẹn ìbàjẹ́ tí bàbá báwa Adéyẹmí kọ lórí àwọn akéjì sí wà níbẹ̀ bẹ́ẹ̀ bá kà á nǹkan tó mú ọ̀kọ̀wé gbogbo ẹ̀ ó wà níbẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀dọ́gbọ́n aṣíwájú ọ̀sọ̀ ìdẹ́gẹ́ ìgbé àjọṣepọ̀ láàrin ìgbéjì àti Aláàfin onímẹ̀kọ́ aláyédúwà àwọn ọmọ ọ̀gbádẹ́lá lọ́dún lẹ́sùn afúnrẹ̀ ọjọ́ tó ti pẹ́ díẹ̀ lára àpàdé dáàsì ní yunifásitì nù. Àkọsílẹ̀ yìí yẹ jẹ́ ìdánilójú pé èyí àti bàbá Adéyẹmí tó wájà pé àríyìn dánmọ́rán pẹ̀ láti fi kúnlẹ̀ Ọlọ́run. Àdúrà mi wá ní pé ẹ ti bá wọn ṣe náà pé kẹ́kẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀. àfẹ́mú fọ́tò yìí délé láwọn èèyàn bá ti wá ṣe iṣẹ́ bá ẹni ẹ lọ́lọ́yọ̀ bẹ́ẹ̀ sì lọ́dọ̀ Aláàfin kò á lè sọ ipa lọ́dọ̀ Aláàfin. ẹ bá láàfin nílé bóyá wà dé òpin lọ́la orí kàkẹ́ Eruma lórí kẹ̀kẹ́ lẹ́wọ̀ ní
bá jọba. Lémọ́lélẹ́mọ́ olùyàrá máa lò wọ́n. Táwọn ránṣẹ́ tó máa jẹ jagunjagun ọmọ alákùnrin. Èrò ọ̀nà níbo ni pé kò yàgá. Alákàn ní máa fi èlé. Abímbọ́lá olórí ọba. Àkànní àkàn ní ti gbogbo ayé ròyìn. Ròyìn dáhùn.